pín ilẹ̀ Yorùbá sí méjì àwọn kan wà lẹ́yìn Sunday Igboho àwọn kan wà lẹ́yìn Gani Adams ṣé wọ́n ṣe ń jà nìyẹn. àwọn olùsídá no ṣé wọ́n lè ṣe báyìí ni Gani Adams wà formidable wọ́n jọ dá dẹ̀jẹ́kù sílẹ̀ ni ọmọ àwọn Tinubu àwọn Gani Adams wà popular gan Gani Adams tó wẹ̀ kì í ṣe ẹran dídọ̀ bẹ́ẹ̀ Sunday Igboho náà kì í ṣe ẹran dídọ̀ ṣùgbọ́n ọ̀gá ni Gani Adams jẹ́ fún Sunday Igboho ọ̀gá ẹ gbàgbé ẹ̀. fídíò tí ẹ wò tán yẹn mo fẹ́ mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wá fún yín tí mo sì fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ jẹ́ ká jọ gbọ́ ọ̀pọ̀ rárá ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá yẹn sọ nínú fídíò yẹn nípa olóyè Sunday Igboho àti ààrẹ ọ̀nà kakanfò Ìbà Gani Adams ọ̀rọ̀ yẹn ti ń fa wuyewuye ó ti ń fa àríwísí lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá wọn akẹ́kẹ̀yìn náà gbọ́ kí ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí tẹ́ bá wá gbọ́ tán kí wọ́n á mú èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n á mú èrò àti ìwòye àwọn ọmọ Yorùbá kí wọ́n á mú wá fún yín ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbọ́ tán kí ẹ̀yin náà lè bá a mọ òtẹ́yìn náà máa sọ sí i kó lè bá a yé yín ẹ jẹ́ á gbọ́. wọ́n ti pín ilẹ̀ Yorùbá sí méjì àwọn kan wà lẹ́yìn Sunday Igboho àwọn kan wà lẹ́yìn Gani Adams ṣé wọ́n ṣe ń jà nìyẹn. àwọn olùsídá no ṣé wọ́n lè ṣe báyìí ni Gani Adams wà formidable wọ́n jọ dá dẹ̀jẹ́kù sílẹ̀ ni ọmọ àwọn Tinubu àwọn Gani Adams wà popular gan Gani Adams tó wẹ̀ kì í ṣe ẹran dídọ̀ bẹ́ẹ̀ Sunday Igboho náà kì í ṣe ẹran dídọ̀ ṣùgbọ́n ọ̀gá ni Gani Adams jẹ́ fún Sunday Igboho ọ̀gá ni ẹ gbàgbé ẹ̀ I have no apology to render to anybody ọ̀gá ni Gani Adams jẹ́ fún Sunday Igboho ní gbogbo ọjọ́ ìgbà tí Gani Adams jáde Sunday Igboho ti jáde ni bọ̀dọ̀ tó kàn ṣẹlẹ̀ ni pé ohun gbogbo ní ìgbà tiẹ̀ náà ìgbà tí Sunday Igboho ó ti ń lọ báyìí náà èwo ti ń bẹ̀bẹ̀. ètò ẹ̀sọ́ sì yẹn bá tó sọ ẹni ọ̀gá ni. mo ní mi ní apology to render to anybody ọ̀gá ni Ìbà Gani Adams jẹ́ fún Sunday Adéyẹmọ Ìgbòho. lóògùn ọ̀fẹ́ ó gba àwọn èèyàn wa náà ló dìjà sáàárín wọn náà tó jẹ́ pé àwọn bàbá méjì yóò ṣe kan fi kú ṣé kú níbẹ̀. action group àbí. bẹ́ẹ̀ ni àwọn yìí náà ni irú ẹ̀ náà àwọn olórí méjì tá a dẹ̀ nígbà yìí náà ni olórí méjì tó ń gbèjà ọmọ Yorùbá ní ìgbà tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà tí Gani Adams military ìgbà tí Sunday Igboho civilian tí ó yẹ káwọn méjèèjì ní GOC ta nílẹ̀ Yorùbá ti dá lè lọ pé bá pé ẹgbà wá lọ́dọ̀ àwọn Hausa Fulani tó yẹ wá lẹ́nu kò yẹ kán fa ìjà síbẹ̀ ọ̀nà bí àlàáfíà ṣe máa jọba ló yẹ kán máa wá àwọn supporter Sunday Igboho wọ́n ń gbèsè yẹn àwọn supporter Gani Adams wọ́n ń gbèsè yẹn ó dà níbo la fẹ́ kú sí ṣé àwọn méjèèjì ṣe Yorùbá ni ṣé wọ́n fẹ́ lé Gani Adams kúrò ní Yorùbá afẹ́lẹ́ Sunday Sunday Igboho kúrò ní Yorùbá no kò yẹ kó níbẹ̀ àwọn èèyàn àwọn blogger yìí náà ló ń dá Sunday. ṣùgbọ́n ní tòdodo akíkanjú ọmọ Yorùbá làwọn méjèèjì. àwọn ní káyọ̀sí kan máa ti Yorùbá ní professor wo ló jáde nígbà Sunday Igboho professor wo ló jáde nígbà Gani Adams àwọn méjèèjì náà ní. Gani ò sì sá lọ. Gani ò sá lọ. lóògùn fẹ́ dúró tán ni. ó dẹ̀ ní OPC ní gbogbo ilẹ̀ Yorùbá kí ló dé táwọn Yorùbá jẹ́ kí àwọn méjèèjì papọ̀ bí ọmọ ìyá kí ìṣọ̀kan yẹ Yorùbá kó wà lọ́kàn wọn àwọn ọmọ Yorùbá tó ń fi àjẹyẹ kan wá wọ́nà láti di pé wọ́n gbà wá kó lóko ẹlú àìsàn. àwa lóde oúnjẹ gbé dání ẹni ká gbìyànjú ká ní a United States of Nigeria níbi tí àtàwọn tó wà lókè ọya àtàwọn tó wà nílẹ̀ yìí tá ti wà níṣọ̀kan tí Biafra ò ní nípò fẹ́ lọ Yorùbá nation náà lóun ò lè lọ tàbá dúró gbọ́n. wọn ò lè lọ ní sọta ti sọ̀rọ̀ ní ìjọ ọ̀dí 13. kò sí Yorùbá nation. ó ní kò sí ẹni tó lè bírèkì Nàìjíríà ṣe bí àwọn ní wà ń bẹ̀ ṣe bí àwọn gómìnà mẹ́wàá ló wà ń bẹ̀ ẹsẹ̀ tí ó máa sì represent di ààrẹ Aṣíwájú Tinubu Ifá ọ̀tọ́rìsì ló sọ̀rọ̀ yẹ fáwọn tí wọ́n fẹ́ pè yín sí. gómìnà mẹ́wàá ló wà ń bẹ̀ wọ́n dẹ̀ sọ ó ní ẹni tó bá rò bí òun fẹ́ bírèkì Nàìjíríà àbáwọn fẹ́ pínlẹ̀ Yorùbá ó ní is dreaming a dream. tó tẹ́yìn dẹ̀ gbé dání nìyẹn o. ńgbà tá a ti ní pé kò lè ṣeé ṣe àwọn nígbà tí unite lókè. ẹ mú kí ni ẹjẹ àti ẹwọ memorandum yìí ẹ fi wọn lójú kámẹ́rà kan rí pé eléyìí tó ń sọ yẹn ẹ̀yin ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́. àwọn kan sáà gbé dání nìyẹn àdìbẹ́ solution nìyẹn òun lélẹ́yìn. the United States of Nigeria memoranda bẹ́ẹ̀ni new Nigeria nation baba fáwọn tí a fẹ́ pè yín lọ́wọ́ fífa yín sọ̀rọ̀ tó tún fẹ́ mọ̀ sí pakínì ẹ fi nọ́mbà yẹn ká mọ̀ fi ṣe lọ. kí ọba tó sọ nọ́mbà wọn ẹ ti sọ̀rọ̀ síwájú ẹ sọ̀rọ̀ sẹ́yìn ẹ sọ̀rọ̀ sáà ẹ sọ̀rọ̀ sí ìbú àtòrò nípa àwọn akọni méjì ìyẹn Sunday Igboho àti Ìbà Gani Adams ìmọ̀ràn ogun ẹ̀fẹ́ gbà wọ́n gẹ́gẹ́ bí wòlíì. wọ́n parí ìjà ni tí ìṣòro tó dojúkọ Nàìjíríà
àbí Yorùbá ilẹ̀ Yorùbá kí wọ́n lè fèsì ẹ̀ tí ìjà bá wà láàrin wọn kò lè sí kankan lè lọ. a lè tẹ̀síwájú. wọ́n ti pín ilẹ̀ Yorùbá sí méjì. òun náà ni ẹ̀yin náà ti gbọ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wòlíì Wálé Ọlágúnjú gẹ́gẹ́ bí ìwòye àti èrò títí wọn lórí àfiwé tí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń fi olóyè Sunday Igboho tí wọ́n fi ń wé Ìbà Gani Adams àti bí wọ́n ṣe ń fi Ìbà Gani Adams bí wọ́n ṣe ń fi wé olóyè Sunday Igboho ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ gbọ́. ẹni eléyìí Olúṣẹ́gun Lájíwọlé àwọn ní bàbá yìí sọ òdodo ọ̀rọ̀ kí Ọlọ́run má jẹ́ kí á rí ogun ni o wọ́n ti pín Yorùbá sí méjì nítòótọ́ Yorùbá ò lè mánéjì nǹkan méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ tún wo ti àwọn ọba wa àwọn kan wà lẹ́yìn Aláàfin Ọ̀yọ́ àwọn kan wà lẹ́yìn Ọọ̀ni Ilé Ifẹ̀ ọjọ́ tí Yorùbá bá tó gbé ìwà òjòní ní òjò ẹ́ sí ẹgbẹ́ kan ní ìtẹ̀síwájú máa tó bá wa over 20 years tí Gani Adams ti wà kò tíì sí ẹni tí wọ́n ń pè ní Sunday Igboho ṣùgbọ́n báyìí Yorùbá ti jẹ́ kí àgbò méjì mumi nínú kòtò kan. Prince Adéyẹmọ àwọn ní bàbá ẹ mọ nǹkan tí ẹ ń sọ o Sunday Igboho kò sí lẹ́yìn Gani Adams please baba what you are saying is totally rubbish Gani is after government money he can help Yoruba header you believe me or you leave it. Adéníran Fẹ́mi Akínọlá àwọn ní bàbá ẹ lọ jókòó jẹ́. Michael Ọlájúwọ̀n àwọn ní ṣé Sunday Igboho kò ṣe lábẹ́ rẹ̀ ni ó fi jẹ́ ọ̀gá ni ṣé Sunday Igboho kọ́ṣẹ́ lábẹ́ rẹ̀ ló fi jẹ́ ọ̀gá fún Sunday Igboho. Michael Abe àwọn ní owó tí Ọlágúnjú gbà lọ́wọ́ ọmọ Yorùbá Nation pé òun máa gba Yorùbá Nation kọ́ irọ́ pípa pọ̀ fún Ọlágúnjú nǹkan tó fẹ́ jẹ ló ń wá bóyá ó dẹ̀ ti gba owó lọ́wọ́ Gani Adams ni kò yé wa. Akíntúndé Stephen àwọn ní àwọn bàbá tó ń da ìran Yorùbá rú nìyí o ẹ dẹ̀ pè wọ́n ní wòlíì kí ni ọ̀gá fẹ́ mú wá gan lẹ́yìn tí gbogbo wọn wá ìlọsíwájú Yorùbá irú wòlíì wo nìyí. Àsáhùn Jimoh Balógun àwọn ní Ìbà Gani Adams ọ̀gá ni wọ́n jẹ́ fún Sunday Igboho gẹ́gẹ́ bí ipò yín nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ọ̀gá ni Sunday Igboho jẹ́ fún Ìbà Gani Adams lọ́dọ̀ tèmi o pẹ̀lú jíjà fún ìran Yorùbá lápapọ̀ kí ni àǹfààní alágbára tí ń sá fún ogun Sunday Igboho òòṣà mo gbé fún ẹjọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Àsáhùn Balógun nìyẹn. Dáúdà Alápò àwọn ní Ọlọ́run kò ní jẹ́ kí ẹ rí wàhálà o Yorùbá Ọlọ́run kó wa yọ. Adédèjì Kọ́lá àwọn ní bàbá ẹ dákẹ́ o ẹ yé sọ ìsọkúsọ onísọkúsọ àgbàlagbà nìyí àgbàlagbà yín ó ń ṣe láńgbáláńgbá. James Johnson Abiola àwọn ní bàbá ẹ ò rí wí olóṣèlú ní Gani Adams ajìjàgbara tó fẹ́ràn ìran rẹ̀ ní Sunday Igboho ó yàtọ̀ fún àwọn tí wọ́n ń lépa owó ìjọba. Ali Káyọ̀dé àwọn ní ọ̀gá ní Sunday Igboho lọ́jọ́kọjọ́. Adébámbọ̀ Adékúnlé àwọn ní Gani Adams was not a member of NADECO. They formed NADECO May 15, 1994. How old was him then? He was a breakaway member of Oduduwa Congress. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Adébámbọ̀ Adékúnlé nìyẹn. Esther Fọlákẹ́mi àwọn ní
Divided we fall, while united we stand. Let's settle our differences so that we can move forward. Gẹ́gẹ́ bí èrò àti ìwòye àwọn èèyàn, òun náà ni ẹ gbọ́ tí àmúwá fún yín yẹn gẹ́gẹ́ bí wọ́n ti fi ṣọwọ́ lórí ọ̀rọ̀ tí bàbá Wòlíì Ọlágúnjú tí wọ́n sọ. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹni pé nìkan sọ̀rọ̀ nínú mẹ́sẹ̀jì kọ́mẹ̀tì àmúwá fún yín yẹn wípé ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá báyìí pé ó dàbí ẹni pé wọ́n ti pín ilẹ̀ Yorùbá sí méjì, tó túmọ̀ sí pé ẹnu wa kò mọ́ nílẹ̀ Yorùbá, a sì ń béèrè fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá, à ń béèrè fún ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, à ń béèrè fún wíwà lálàáfíà ilẹ̀ Yorùbá, gbígbara wa sílẹ̀ lọ́wọ́ àwọn ajẹgàba, àwọn àrankíran tí wọ́n ń da ilẹ̀ Yorùbá láàmú. Ṣùgbọ́n pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí ó ń lọ nílẹ̀ Yorùbá yìí, pàápàá jù láàrin àwọn tá a lè pè ní aṣíwájú, láàrin àwọn tá a lè pè ní olórí, láàrin àwọn tá a lè pè ní alágbára, láàrin àwọn tá a lè pè ní aláṣẹ, ṣé tí ń ṣẹlẹ̀ yìí ó lè mú kí àfojúsùn tí a ní, ìdàgbàsókè tá à ń béèrè fún, ìlọsíwájú tá à ń lépa, wíwà lálàáfíà ìran Yorùbá tí à ń pariwo, só lè jẹ́ kó wá sí ìmúṣẹ pẹ̀lú bí ẹnu àwọn àgbààgbà, àwọn aṣíwájú, àwọn abẹnugan, àwọn olórí, àwọn alágbára tí ẹnu wọn kò sójú kan yìí, tí ojú mi tó ń lọ tí ò sì fẹ́ láàrin wọn. Ṣé ìlépa ìlọsíwájú tá à ń wá sọ wá lè jọ só lè jọ, àbígbà wo gan la fẹ́ sinmi nínú ojú mi eléyìí tí ó ń wáyé láàrin àwọn alágbára, àwọn onípò ńlá, àwọn aṣíwájú, àwọn ọba nílẹ̀ Yorùbá, ní ilẹ̀ Oòduà. Ẹ fi èrò àti òye tí ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí, torí pé ọ̀nà àbáyọ ló kù, ọ̀nà àbáyọ ló kù tí ó yẹ kí wọ́n máa wá. A lè sọ eléyìí tí àwọn tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí, a lè sọ eléyìí tí wọ́n ó rí, eléyìí tí wọ́n gbọ́, tí yóò yí wọn lọ́kàn padà, tí yóò yí ìṣe àti ìwà wọn padà àti ọ̀rọ̀ wọn. Ìdíyẹn tí a gbọ́dọ̀ fi dákẹ́, tèmi àti yín ká gbọ́dọ̀ fi dákẹ́, ká gbọ́dọ̀ máa fi wá ọ̀nà àbáyọ sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ẹ bá ní pín, ẹ bá ní fi ránṣẹ́ sí ọ̀dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó mọ̀. Ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò, ẹ dúpẹ́ sí ń gbọ́ wa.